ẹwọ ẹjọ mi fi Ọlọ́run bá bẹ̀yìn ó fi àná Muhammad sallallahu alaihi wasallam fi bẹ every one of us tó wá pátápátá iṣẹ́ ló máa wá wọn ní wá eléyìí ò ṣe bẹ́ẹ̀ o eléyìí ò ṣe bẹ́ẹ̀ iṣẹ́ mọ̀ ìbú ṣe ẹ̀ tuntun kò ń ṣàkọ́kọ́ àti wá visit àtàlásọ̀ ramot àti wá sí Paris eléyìí mo mọ̀ wípé nǹkan ẹ̀kọ́ dàbí gbogbo afẹ́ àmọ́ tọ́nà fi ṣe ni ó fi jẹ́ àwọn tí gbogbo àti ti yẹn tó ti máa ṣe ọkọ̀ tó ti bá ṣàwọ̀ tó ti tó gbá ìgbàgbọ́ owó tẹ ti ná owó yín lágbára lọ ibi tí ẹ ti mú báyìí ló máa fi ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ sí ní ìwà nífẹ̀ẹ́ gbogbo apápátá ọgbẹ́ tó ní expect èmi àlàyé expect wa pé in fact ọjọ́ Sunday yẹn báyìí láti ọjọ́ kẹta ọdún pé ó máa rock gan ló jẹ́ tí expect wa but kò lè báyé ìlànà ṣètò lágbára lọ́wọ́ ní agbára lọ́wọ́ tó fi àfẹ́kẹ́ ní àmúṣe fídíò ìwé ẹ bá wọn Facebook bẹ́ẹ̀ gbogbo ẹ̀rọ bẹ́ẹ̀ lè rí mi lórí pé kí wọ́n ṣe fídíò ìgbìmọ̀ tọ́ọ̀kì báyìí but torí àwọn àṣàwátì rà mọ́ torí ìfò àmàkùnrin lára tó ẹgbẹ́ unexpected tó ẹgbẹ́ tẹ̀lé wọn inú máa dùn ẹ máa fi àtẹ máa jáde sí wa in fact wọ́n rí ní ìdúpẹ́jú pátá àtẹ̀ntì àrùn láwọn àtẹ̀ntà àrántí gbogbo ẹ̀yìn tiwa náà tẹ́ ń bọ̀ ní gbogbo orí ẹ̀yìn kọ́nàkọ́nà nùkàkọ́nà gbàrẹ̀ náà àti àtìlẹ́yìn àti àmàrẹ́ bẹ́ẹ̀ ìyá fẹ́jọ́ kó tábà máa ń sọ rí ìṣègùn àdúgbò èèyàn mímọ́ òfin ìṣòro èèyàn láṣọ ìlú tí wàá nímọ̀ ìrọ̀lẹ́ lórí ìwọ̀n láti kó wá rí ẹ̀wọ̀n òsì ya àjọ̀dẹ́ parí Sara
wá o ọlọ́kùnrin ò sí kọ́ o. Ìyá mi ìyá mi ìyá mi. Wọ́n gbé inú mi dùn lórúkọ tí ìyá sọ mí. Aládùúkẹ́ o aládùúkẹ́ o Bùkáyà tún ni màmá sọ mí o.
Rashidi, Baba Rakia, Baba Rakia, Chikia, Baba Shukra to Wonderful. Oh, Baba, you take my dog. You do I
Àjẹmọ́lá, ayé àtijọ́. Bẹ́ẹ̀ ni ọba kó wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ìsílẹ̀ ní Canada. Láyé ọjọ́ sí ọba kọ̀ọ̀ta ọ̀dọ́. Wà á tún fi $30 sí. Ajẹ́ $150. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ díẹ̀ ní Amẹ́ríkà ṣùgbọ́n ní sẹ́yìn báyìí. Ilé méjì. Ó jọ gbọ́n Amẹ́ríkà lọ́rọ̀. Wọ́n mẹ́sàn-án àdúrà. Recession ní Amẹ́ríkà ó wájú sí wọn. Ẹ̀rù ìjẹ́ tó sì láti ní ẹ̀rù ìjẹ́ lọ sílé. Ẹ̀ṣẹ̀ ń fà láàárọ̀ lọ́sàn-án. A máa tó ọwọ́ yín, a máa tó. Ẹ̀ka lólólólólóló, ẹ̀ka lọ́ta lọ́wọ́. Ẹ̀wá lérò lólóló. Bẹ́ẹ̀ni kò ní bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Ó ṣe àgbà òwúrò. Àgbà òwúrò. Àgbà
bá ní mọ́tò Scenic nọ́mbà ẹ̀ ní AS 929RR. Ẹjọ́ lọ́wọ́ asùn sẹ́yìn tí àwọn èèyàn fẹ́ jáde. Ẹjọ́ ẹ tó bá ní ẹni tó bá ní Scenic. So àwọn ọlọ́pàá wà nítòsí wọn fẹ́ wọ̀ ètò lọ yọjú sí wọn. Àwọn ọlọ́pàá fẹ́ wọ ẹ yọjú sí wọn níta.
ẹgbẹ́ àsàlátù fẹ́ jó àwọn kọ́mẹ́tì káwọn invited guests kan ti di kọ́jọ kan wá bá ayé wọn sí kan bá jó pẹ̀lú lọ ẹ̀ ṣe bọ̀.